ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu. ìfẹ́ wáyé lòlò ní sáyẹn tó ń bọ̀ yìí. àdúrà wa gbà mo ti sọ̀rọ̀ ní ọ̀rọ̀ Ondo City tẹ́lẹ̀ Ọlọ́run ní kí n parí ẹ̀ mo ti sọ fún wọn pé Ọlọ́run ò ní yan gómìnà fún wọn pé àjẹ́ ló máa yan gómìnà fún wọn mo dẹ̀ sọ fún gbà ẹ̀ mo ní wọ́n mú àwọn méjì ní APC wọ́n mú kan ní PDP ẹni pé nígbà tí PDP máa ṣe primary kò síjà láàrin wọn APC nìjà ti wà torí àwọn méjì ni wọ́n mú ó bọ́ sọ́wọ́ kan lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ sọ fún yín lọ́jọ́ ẹ̀ mo ní ààfin Ọ̀nà Ifẹ̀ náà ti máa yan gómìnà Ondo State ààfin Ọ̀ní Ilé bẹ́ẹ̀ Ilé Ifẹ̀ pé Ọ̀nà Ifẹ̀ ò lè rí wọn oníbàgbára ẹ̀ ṣe mọ́ ó dẹ̀ nídìí màá sọ ìdí tí wọ́n fẹ́ fi yàn ní ààfin Ọ̀nà Ifẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ nípa Ondo State tí wọ́n máa fi parí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ lọ́jọ́ ẹ̀ mo ní nígbà tí Akérédolú kú mo ní wọ́n máa béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ gómìnà tó wà ń bẹ̀ yìí mo ní tó bá ti ṣe ó yege ẹ̀yẹ́dá nípa tí wọ́n dẹ̀ béèrè torí mi ìfẹ́ máa sọ ń gbà yẹn mo mọ nǹkan tó máa béèrè máa sọ pé torí pé mo jẹ́ ọmọ ìlú Ọ̀wọ̀ pé mo fẹ́ kó yan dẹ́pútì ń bẹ̀ dẹ́pútì náà béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fún ọ ní dẹ́pútì yẹn tó ti yé sùn now PDP ò lè wọlé ní Ondo State mistake tí PDP ṣe tó bá jẹ́ pé wọ́n gbé gbákejì látọ̀wọ̀ mo ti sọ fún wọn pé Akérédolú náà máa lé kúrò ń bẹ̀ mo ti sọ lọ́jọ́ yẹn pé Akérédolú náà fẹ́ lé kúrò wọn ò ní fẹ́ kó máa gbúrò Ọ̀wọ̀ mo ti ṣàlàyé ńgbà yẹn àwọn àjẹ́dẹ̀ ti declare àwọn méjèèjì yẹn APC wọ́n ti declare àwọn àṣẹ gómìnà ní ààfin Ọ̀nà Ifẹ̀ ní òru ìjẹta bọ́n dìbò fún PDP báyìí kó máa wọlé báyìí wọn lè rúùlù torí àwọn àjẹ́ ló fẹ́ yan gómìnà fún wọn ṣùgbọ́n APC tó máa wọlé pé àwọn àjẹ́ yìí àwọn àjẹ́ pípa fẹ́ yan gómìnà fún Ọ̀yọ́ ọ̀fọ̀ ńlá ló jẹ́ fún APC tí wọ́n sọ fún yìí ọ̀fọ̀ ńlá ni torí wọ́n apájẹ́ ẹnu wọn àwọn tó bá jẹ́ èèyàn jàkàjà kan wọ́n apájẹ́ ẹnu wọn ibi tó máa bí ọ̀fọ̀ ńlá nìyẹn lẹ́yìn náà mo sọ fún wọn pé iṣẹ́ wọn ò tí ì tán kì í ṣàkéré nìkan náà máa pa nílùú Ọ̀wọ̀ tó bá yanjú ilé ìtàn á tún fàbọ̀ sáwọn tó fẹ́ pa nílùú Ọ̀wọ̀ so APC ló ní lónìí tó máa lọ wáyé tó bá jẹ́ pé PDP lóòótọ́ wọn ọ̀gbà tí APC tó bá jẹ́ pé wọ́n yan dẹ́pútì lọ́wọ́ wọ́n wọlé so wọn ò fẹ́ kọ́ má gbúrò ọmọ Ọ̀wọ̀ nígbà tí PDP bá jẹ́ kò sọmọ Ọ̀wọ̀ ń bẹ̀ nísìnyí tó bá jẹ́ wọn ní dẹ́pútì Ọ̀wọ̀ ló ti jáde tó dá Akérédolú náà fẹ́ change bí mo sọ fún yìí mo ti sọ fún yín lọ́jọ́ yẹn pé àti ló ṣẹ̀wọ̀n náà fẹ́ change mo dẹ̀ ti sọ fún yín second time Akérédolú tó fi wọlé pé àwọn àjẹmọ̀ yóò fẹ́ kó wọlé mo sọ ń gbà yẹn pé á wọlé pé àwọn àjẹ funfun tí wá bá mi pé kí n gbàdúrà fún pọ́nlọ́n dẹ̀ ní kí n gbàdúrà fún lọ́jọ́ yẹn mo ti calculate ẹ̀ kó tó wọlé àwọn kan ní rọ́ọ̀mù ń pa nígbà tí mo ní wọ́n ti pín ẹran ẹ̀kan fi ra ná wọ́n ní rọ́ọ̀mù ń pa òun mo gbé jáde yẹn bẹ́ẹ̀ lọ dìbò ẹ lọ dúró sóòrò ní ẹni tí máa wọlé ti wọlé ìdí tó wá fi yan
tó ń fi lọ sáàfin ọ̀nà fífẹ́ lọ yan gómìnà ń bẹ̀ ni pé ọ̀dọ̀ fẹ́ wà ní list ọba ní Nàìjíríà kan máa pàjẹ́ láti 2024 25 26 27 àwọn ọba tó fẹ́ pàjẹ́ ní Nàìjíríà so wọ́n lọ tẹ ikùn ọ̀nà fífẹ́ wọ ọ̀dọ̀ ẹ̀wù bóyá ó gbó bóyá tó pàjẹ́ lọ́dún tó ń bọ̀ nǹkan tó lọ fi yan gómìnà ń bẹ̀ nìyẹn wọ́n lọ tọ ọ̀dọ̀ ẹ̀wù bóyá ó ti tó pàjẹ́ ọgbọ́n tó bá lọ bẹ̀ nìyẹn wọ́n lè rí kán tẹ ọ̀dọ̀ ẹ̀wù lóru kán tẹ ẹ̀wù bóyá ó ti tó pàjẹ́ ní 2025. ṣé àwọn ọ̀gá bá mẹ́ èmi ò lọ́rọ̀ sọ fún tó bá yẹ tó máa gbọ́rọ̀ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ so bó ṣe rí nìyẹn kí a ní kọ́ bá ṣe lọ́wọ́ ẹ fi yẹn sílẹ̀ no comment àwọn tó ń dáfá fún ti ń dáfá fún Ifá sọ̀rọ̀ fún. ṣùgbọ́n ní ti Ondo yìí ìbò yẹn á wáyé. ìbò á wáyé kí APC lọ fọkàn balẹ̀. èmi ò sọ́jú bẹ́ẹ̀ lọ. ayélujára tí wọ́n ti wọlé sọ. ṣé o ti wọlé gbà tó jẹ́ pé tó bá jẹ́ pé ó change deputy ó change ọmọ wọ̀ yẹn oníbi tó ń lọ mo ti sọ fún wọn lọ́jọ́ yẹn yẹ kán fi sẹ́ẹ̀sì gbé pé Akérédolú wọn fẹ́ lé kúrò ló ṣẹ̀wọ̀n pé mo sọ fún wọn náà fẹ́ kán wọlé lákọ̀ọ́kọ́ mo láwọn àjẹ́ funfun ló bá mi káwọn jẹ́ kó wọlé kí n ṣàdúrà fún wọn ní rọ́ọ̀mù ń pa sẹ́ni gbogbo láàyè ẹ̀ ti bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe ń ṣẹ́ lọ torí ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì tó ń lọ bọ́ndègé wọn ò nímọ̀ pásítọ̀ làwọn Adébóyè àti Oyèdépò àwọn Deeper Life wọ́n ṣe wòlíì tọ́bá láwọn ríran wọn wẹjú ni bọ̀ wọ́n lè máa lálàá lẹ́ẹ̀kọ̀kan Ọlọ́run máa fi nǹkan kan wọn ṣe pàá wọn lẹ́ẹ̀kọ̀kan bẹ́ẹ̀ ni bó ṣe ní wọ́n ṣe wòlíì tọ́bá láwọn wòlíì ẹni kọ́ wá bá mi jiyàn kí n fi ọ̀rọ̀ wòlíì hàn wọ́n. bàbá ẹ ṣeun. Kindly subscribe to our YouTube channel, Oselu FM Lagos. Bye.